Ẹ̀rín pa ẹni tó rẹ́rìn mò kí dẹ́rìn kò ṣòlú o ẹni tó bá ṣóná máa bá tiẹ̀ lọ ẹni tó ti rẹ́rìn tẹ́lẹ̀ lè máa dẹ́rìn pa èmo ayé rẹ̀ ká máa sọ pé adẹ́rìn kò ṣòlú irọ́ adẹ́rìn pa ẹni tí lẹ̀ ń dún àbí ṣé inú gbogbo wa dùn ni inú ti kú yóò dùn wọ́n ti kúrò bí ti kúrò bí báwo ni ilé kan ṣàlàáfíà ni àdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run nísìnyí ẹ máa lọ ọ̀gá wa àríyọ̀ ẹni fọ́ọ̀tì ní orí àríyọ̀ ní kò tí onílù nínú lọ iná tún ṣe ti yí kí ni ìyàtọ̀ ìyàtọ̀ nílù wọ́n fẹ́ náà kìí ẹjọ́ tó yọ náà nísìn mo fẹ́ dá ẹ̀ pa ẹni tó bá wù yẹn rẹ́rìn tó bá wù yẹn máa rẹ́rìn kó ṣe dandan kó ṣe dandan kó ṣe dandan tí n bá ti sọ tí n fẹ́ sọ ẹ̀yin ẹ̀rẹ́rìn tó wù yín ẹ̀yin tó dẹ́kun tẹ̀ ẹ̀rẹ́rìn tó kù sí yín lọ́wọ́ ìbéèrè kan mo fẹ́ bí wá ẹjọ́ nínú ọkùnrin àti obìnrin àwa tá a wà láyé sí tá a wà nígbà tálẹ̀ yín lóògùn máa ń tíráì jù ta ló máa ń tíráì jù náà ọkùnrin àti obìnrin tó gbìyànjú jù ta ló máa ṣàkìtì tó gbìyànjú ta ló gbìyànjú ọkùnrin ni o ẹ ṣe ní tèmi gba máìkì tí mo sọ̀rọ̀ tí obìnrin gbìyànjú lọ ẹ jẹ́ kí n ṣàlàyé ta ní nínú yín ló lè dúró ní ẹ̀bá ọ̀nà ní aago mọ́kànlá kí mọ́tò kan wá páàkì mọ́ kó wá wind down kó wá sọ fún pé are you going my way hello come inside á tún wá wọlé á tún lo seat belt ta nínú yẹ̀yẹ́ ọkùnrin ló lè ṣe tẹ́lẹ̀ yóò kọ́ fẹ́ jí yín gbé lọ ni obìnrin á dẹ̀ wọlé pẹ̀lú confidence á tún jókòó á tún máa sọ fún pé I like your car o káàtì máa bá ẹ̀ ra o dáàdì ẹ̀ ò ní ká o á dẹ̀ dúró ní ẹ̀bá ọ̀nà lóòrùn á dẹ̀ wọnú mọ́tò á dẹ̀ máa lọ ẹ wá ní ọkùnrin gbìyànjú ọkùnrin wo ló lè ṣe bẹ́ẹ̀. ọ̀gá wọn lè sì ná. ọ̀gá wọn lè wọ́n tún máa ní kọ́ tọ́ èsì ìwọ̀n tún tọ́ èsì ní mọ́tò ìyẹn tún máa lè jẹ́ pọ̀ ẹni o wèrè tó mọ̀ máa lò ó nílẹ̀ tó mọ́ á tún máa ní kọ́ á tún lọ sí ìjọ ó sì ẹ̀fẹ́ sáré jáde á ṣe kí ni ẹni tó máa padà tutù náà bí a ṣe sọ̀rọ̀ wa lọ ọ̀pọ̀ wa bá ṣe wà nǹkan ọmọ tí a mọ̀ ní pé jẹ́ rí gbogbo wa báyìí òun nílé wájú lọ́kọ̀ọ̀kan kódà ó jẹ́ jọ́ṣọ̀ bẹ́ẹ̀ yẹn ló ń gbé ní bíbá ilé ẹ̀ jìn kan bèèrè pé báwo ṣe rí tẹ́ bá fẹ́ mọ̀ pé lè yín jìn irú bẹ́ẹ̀ ṣe jẹ mọ́ínmọ́ ìlànà yẹn kẹ́ wá máa pọ̀ jì kẹ́ wá jáde lọ ra kan jọ́ṣọ̀ kẹ́ má tètè rọ́kadà ó ṣunú nìyẹn tó bá ṣunú lọ́kọ̀ọ̀kan tó ń ṣunú gidi ó wá ta ló ṣunú. wọ́n nígbà tí àdúgbò ẹ̀ pè níbi wá pè mọ́ rẹ̀. wà ó ṣunú ní wọ́n ló bẹ̀rẹ̀ fún ọkọ̀ jì tẹ bá pọ̀ jì tẹ wá pọ̀ láti jọ́ṣọ̀ kódà kó wà nínú mọ́tò ó mà dàbí mọ́tò yẹn slow kó wà ní 200 speed kó máa sáré bọ̀ ṣó mà dàbí mọ́tò yẹn slow ó dàbí kò ṣe yí ta ló ti ṣe rí nínú gbogbo wa ó ti ṣe rí wọ́n ti sunú rí wọ́n dẹ̀ ti wọ́n fọ́ lẹ́sìn ó ti sunú rí wọ́n tọ́lọ̀ máa ṣe láì ó dà kọ́ ní pé ilé kó máa wọlé lọ kó máa ti ìdébẹ̀ tó ti dé tó yẹ kó ti ṣe sí máa jì lójú ẹni kó máa tá òṣèré tó lè sí ọlọ́dà máa ṣunú aṣunú ọ̀dà tó bá tó fẹ́ kó òṣunú yàdọ̀ lálẹ́ kó bẹ̀ wọ́n pé ní òṣunú ẹjọ́ ó wà ókè kó jẹ́ kọ́ mọ̀ pé ìta ló ń ṣu bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ ṣe rí nǹkan tí màá sọ gbẹ̀yìn tó bá wùyẹn rẹ̀ ìbò wùyẹn máa rẹ̀ tó fẹ́ tó pẹ̀lú ẹ lọ jókòó abẹ́ fìlà yín bẹ́ẹ̀ tó sọ lẹ́nu ẹ wọ́n ṣe ẹ wá ṣẹ̀gbẹ́ kan ẹ̀fẹ̀gbẹ́ kan lẹ̀ ẹ jókòó jọ. ó dẹ ó ìbò ṣe kú ó ti ọjà tó kú tòun tògùn lórí ọmọ wèrè ọmọ oko àti ọmọ ló wà ní ọ̀rọ̀ lójúmọ́. ọmọ rẹ̀ sọnù mo tún wa. Enídùn ló ká kéde ìjẹun bàbá Enídùn ló kó ọmọdé yìí. ẹ ti láàdé ó dà sí wàdà bí mo ṣe sọ báńkì sí wọlé o tó mo rẹ sọ̀rọ̀ ẹ rẹ́rìn ẹ rí báńkì tẹ̀wé yìí lọ́tẹ̀ ẹ̀bẹ̀rún kú mi lọ ẹbí kọ́kọ́ ní tó pààyàn ayé òdùn ẹ̀yẹ̀fẹ́ kú sí wàhálà ṣe rí báwọn ẹ̀ ń sọ nígbà mo wà primary school ká ní mo mú picture ẹ̀ wá nípa fún wọn mo fáìn gan kí n máa dà pé torí báwọn ẹ̀ ń sọ ṣe ẹ lọ́jọ́ yẹn nígbà yà wà nínú class ẹnìkan wá àwọn tó máa ń wá tó máa ń pín báyẹn báyìí kékeré fún ó dà pé àwọn muslim school lọ́pọ̀ yìí lọ ó dà pé wọ́n ti ẹ̀ gbà ṣe rí báyìí àwọn báyìí kékeré wọ́n ṣe wá lọ́jọ́ ẹ̀yìn èmi kẹ̀lú òfin bẹ́ẹ̀ gàgbà yẹn wájú ní máa ń láìkí máa tò sí
ẹjọ́ yìí mo bá sọ̀rọ̀ dábàá tí wọ́n bá tún máa lọ lé o kọ́ ló sọ fún mi wá bí o àyíwá lè lọ sọ. 3-2 ó dà mo yé sọ̀rọ̀ iwájú ni máa ń dàgbé máa tò sí nígbà táwa ní àṣẹ̀kí báyìí àwọn ní báyìí yẹn ti dé wọ́n ti pín báyìí nígbà tó máa ẹ tó wà wájú kọ́ tó wá ní báyìí òkan mo ṣàwò pé bóyá kò kàn mí lóòótọ́ ni mi ò mọ̀ pé báyìí yẹn ó tẹ̀ ẹ̀kùn tí wọ́n fẹ́ fún mi wọ́n ṣe wọ́n wá preach wọ́n ti sọ̀rọ̀ lọ àti kọrin fún Jésù láti ṣe gbogbo ẹ̀ wọ́n bá ní ká sọ fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ mi ṣé ẹ gbọ́ mi pé ẹ sọ fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé Jesus look like you o ní ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bá wojú mi pé Jesus look ojú ẹ̀ ò dára bá wò gbà kó wá sọ̀rọ̀ mo wá sọ pé parí ẹ̀ tèmi náà lè sọ tèmi ẹni tó wá preach ẹ wá nínú Jesus cannot look like you pé ìwọ bó ṣe wà yìí o tí Jésù bá rí bí tiẹ̀ o kò ní jẹ́ olùgbàlà wa o ajẹ́ ìta àbúwá fún wa lónìí. eré àtàlẹ́ yóò sọ̀rọ̀ bàbá lọ sí lẹ́gbẹ̀ẹ́ àti àríyànṣẹ́ bàbá lọ sí sọ̀rọ̀ lálá lọ lórí ọ̀nà níparí ọ̀nà ọjọ́ tí mo wí yìí ẹ̀kọ́ pẹ̀yẹ̀mí àdìsá káàdù alàgbà tó wà lórí ìgbàgbé bá ní Ọpẹ́yẹmí Àdìsá ó yá kó kálukú fọwọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ sọ̀rọ̀ ìyàgbẹ́ sínú ayé yóò sì mọ̀ ọba lọ títí ayérayé. inú mi dùn lọ́jọ́ náà lọ́wọ́ mo bá rí ọ̀sán àwọn olóòṣù yìí ọkọ̀ ìyàwó rẹ̀ lọ́ọ̀fẹ́ bẹ́ẹ̀ lọ́mọkùnrin kan bá dé ìlú lórí arákùnrin mo paláṣẹ sínú ayé rẹ̀ pé ó rìn lónìí àríkè láì sàrọ̀. Mo wọ́n tó wọ́n jẹ̀bi wọ́n ò sàrọ̀ wọ́n là lórí lónìí mo lọ́gbọ́n. Mo bá sàrọ̀ àsìkò sí náà. Nígbà tí sọ̀jú parí láàbò lọ́sọ̀ àtẹ̀tún mi pé kí ló ṣẹlẹ̀. Ẹ tún bí nílẹ̀ kọ́ sí pé kí ló ṣẹlẹ̀. Ni mo bá rí àpò mi wò. Wọ́n ti gbé àpò tí mo kó o sí. Wọ́n ti di gbé. Ọjọ́ tí mo wí ìwò ni láti Ìbàdàn wọ̀ lóòyọ́ ẹni bá sọ pé mo parọ́ kó jáde kó wá sùn. Ẹ̀fọ́ báyìí láti ẹ̀wọ̀ òyìn sì kéèyàn tó lè lórí.